ogún èèyàn kú lójijì níbi ìjàmbá ọkọ̀ agbépo tó gbiná lọ́rẹ̀. Àwọn èèyàn bíi 20 ni wọ́n ti pàdé ikú lójijì níbi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ àjàgbé agbépo kan tó gbiná nílùú ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ òdìgbò lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kejì tá a wà nínú rẹ̀ yìí. Àwọn èèyàn ọ̀hún nínú èyí tá a ti rí ọmọdé 3, aláboyún kan àtàwọn èèyàn 16 míì la gbọ́ pé wọ́n jóná gúrúgúrú sínú ìjàmbá tó wáyé náà. Gẹ́gẹ́ bí ohun tí akọ̀ròyìn wá fìdí rẹ̀ múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún, iná ló déédéé ṣẹ́yọ látara ọkọ̀ agbépo náà lásìkò táwọn èèyàn kan ń gbọ́n epo tó dà sílẹ̀ lẹ́yìn tí ọkọ̀ àjàgbé yìí ṣubú lulẹ̀. Iná ọ̀hún ni wọ́n ló ṣẹ́yọ lójijì látara fóònù ní kété tí ọ̀kan nínú àwọn ají epo fà náà ń gba ìpè lọ́wọ́ níbi tí wọ́n ti ń gbọ́n epo elépo tó dà sílẹ̀ nínú ọkọ̀ àjàgbé. Obìnrin aláboyún tó wà lára àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí rìn ni wọ́n ló wá síbẹ̀ pẹ̀lú $1,100 kan náírà èyí tó fẹ́ fi ra epo bẹntiróòlù kó tó pàdé ikú àìròtẹ́lẹ̀ ọ̀hún. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀, ọ̀gbẹ́ni Siriacus, ní inú ṣọ́ọ̀ṣì níbi tí àwọn ti ń ṣe ìsìn lọ́wọ́ làwọn wà táwọn fi gbọ́ tí ọkọ̀ àjàgbé yìí ṣubú. Ó ní lójú ẹsẹ̀ lọ́pọ̀ àwọn olùjọ́sìn ṣọ́ọ̀ṣì àwọn tú jáde láti lọ gbọ́n epo tí àwọn èèyàn ọ̀hún sì kọ etí ikún sí gbogbo àrọwà tí òun àti pásítọ̀ kìlọ̀ fún wọn pé kí wọ́n jìnnà síbi ìṣẹ̀lẹ̀ náà nítorí ìjàmbá tó lè wáyé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì, ní òun ò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún dáadáa nígbà tá a pè é láti mọ bọ́rọ̀ náà ṣe jẹ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.